ẹ jẹ́ ká tún mọ kíra wa káàbọ̀ sí àkọ́tún ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka àwọn ìwé lóríṣiríṣi fún ìgbádùn ẹ̀yin èèyàn wa. Gbogbo ẹ̀yin tẹ́ ti gbádùn Àjàlólẹ́rù, ẹ̀yin tẹ́ ti gbádùn àgbàlagbà kan látọwọ́ bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí. Apá kẹta àwọn méjèèjì nìyí o. Àjàlólẹ́rù làkọ́kọ́, àgbàlagbà kan ní kejì, Kárìn-kápọ̀ òun náà ní apá kẹta. Apá kẹta Àjàlólẹ́rù, Kárìn-kápọ̀ látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé náà ni Ọládẹ̀jọ Òkédìjí. Àkọlé àkọ́kọ́, lọ́gànjọ́ òru. Lápàdé ṣẹ̀ṣẹ̀ jẹun alẹ́ tán ni. Àsáró elédè, ọbẹ̀ ata, ẹran ọ̀yà, ẹ̀dọ̀ ẹran. Ó mu ọsàn kan, ó ho. Ó mú ọsàn náà ò dùn tó ọsàn oko ara rẹ̀ nítòsí àkànrán. Ṣùgbọ́n foroforo imú ìyàwó ó sàn ju yàrá òfìfo lọ. Ebi ni ọ̀pàmọ́lé tó lòun yìí jà á yá. Ibi pasúlẹ̀ ọjọ́ bọ. Ó tún hó ọsàn kejì. Ó sì tún mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Adìẹ jàjẹ sùn lójoojúmọ́. Aago 7 ńlọ ẹ̀sẹ̀ fẹ́ lù yé. Lápàdé sì ti jẹun alẹ́. Ó sáná sí sìgá kan. Ẹni tó jẹun tí ò mu tábà, tí ò mu ṣẹ̀kẹ̀tẹ́, kò tí ì ṣòro ikùn pé. Kálukú ló níbi tí ń lọ nígbọ̀ngàn ara rẹ̀ ni. Ẹmu òwú mu lálẹ́ yìí. Bó tiẹ̀ wú mu tọ̀sán ọ̀sẹ́kù. Kò sì rẹ́mu kankan lé nírọ̀lẹ́. A kì í fojoojúmọ́ rí ọkọ ẹni. Ẹgbọ́n náà, Súlè wo ló tilẹ̀ jọ ọ̀bọ nítorí ebi náwó gan. Dájúdájú Súlè awakọ̀ kọ́ o. Kì í ṣe Súlè aláyìímọ́. Àyímọ́ kì í pọ̀ lọ́kọ̀. Súlè awakọ̀ ní Súlè tóun. Awakọ̀ takisí sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mọ́tò ara rẹ̀ ń ló fi ń gbèrò kiri báyìí. Kò wá takisí mọ́. Ó ti dòmìnira ara rẹ̀. Súlè jí fẹ́rẹ̀ di mọ̀lẹ́bí òun. Ojoojúmọ́ ní délé òun. Bóun ò fẹ́ lu mọ́tò rẹ̀. Bóun bá fẹ́ lò ó. Bí òun ò bá rí i lọ́jọ́ 2 mẹ́ta. Bí ọdún kan ní rí lára òun. Àárò rẹ̀ a máa sọ òun. Súlè ti sọra rẹ̀ di kòríkòsùn òun. Ó ní Ìṣọ̀lá ọmọ Akin ní oríkì òun. Tàfá ló mú òun mọ Súlè o. Bóyá lòun ìbámọ̀. Ńbo ni Tàfá òun wà báyìí o. Yàrá tó ń fún un pé kó máa lò lọ́wọ́ ni. Àbí ó ti lọ sílé wọn lókè olóògùn. Àbó sì ti jẹ̀gbóró lọ. Ajẹ̀gbóró dàgbà. Àbójú rẹ̀ pépé. Tàfá ọmọ Láwálé. Ọkùnrin kankan bí ológun. Ẹnìkan ṣoṣo bí èèyàn 6. Ìsìn ọ̀kọ́kú ẹ̀dá. Afàjàngbọ̀n bí ẹni fàtàkùn. Tàfá ti gbá tóun. Tàfá ti gba tòun pátápátá. Òun náà sì ti gba tiẹ̀. Ewé ti pẹ́ lára ọsẹ ó ti dọ́sẹ̀. Àti pé kò sí bá ti ṣe bòlò tí ò ní run bí ewéko ìgbẹ́. A ò lè fọ kóró ìsìn kó funfun. Nítorí dìgbòlugi ìta la kì í fi kàtẹ́yìn ilé. Dèdèrìn náà kúkú máa ní tirẹ̀. Níbi ayẹyẹ òkú ìyá rẹ̀. Bó ṣe kọ́ máa bá wọn pọnmi. Bó ṣe kọ́ máa bá wọn lagi. Ṣé kò ní sí níbi ayé òkú ìyá rẹ̀. Nítorí wèrè òde la fi ní wèrè tẹni nínú ilé. Kárìn-kápọ̀ ìyẹ̀ni. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ò wá kèrèǹgbè. Ọmọdé gbọ́n àgbà náà gbọ́n. ńlá fi dálẹ̀ Ifẹ̀. Gbogbo lọ́mọ bí ọlọ́mọ sọmọ lórúkọ. Àládé kì í kọ́mọ. Ànìkàn ní ejò ní í ṣekú pa wọ́n. Ńbọ́ká bá ṣáájú tí adédùn mọ́jà tẹ̀lé. Tí abẹ́dùn jà tẹ̀lé. Tí ṣègbè ń já sòrò bọ̀ lẹ́yìn. Ta ló lè dúró. Bí ṣègbè nìkan pé 6 tí wọ́n ń wọ́ ruru wọlé. Ta ni yóò mọ̀ yọgi ìgbé afẹ́wé. Oko làwa nǹkan ọbẹ̀. Àfi àárọ̀ ni ò ní júbà ehoro. Bọ́ bá tó 7 bí ejò bá tó 7 mẹ́jọ tó ń kọ̀wọ́ rìn. Súlè wúlò láàyè tirẹ̀. Tàfá náà wúlò láàyè tirẹ̀. Bí ilẹ̀ bá ń pòyì, kálukú ló ní ipa ribiribi tí kò. Àwọn nìkan sì kọ́ o. Àwọn alárò lásán wọn a máa wúlò ńgbà mìíràn. Ọ̀wọ́n nìyàn a máa múni pé ajá ní àwé. Níyọ́ bàdé já lọ àwé já relé. Ajá lè níyọ́ mọ bá wí báhùn. Lápàdé nanu pé Tàfá sì yan bí ológun wọlé. Ọbẹ̀ rí bí ọlọ́pàá. Ó jókòó ti Lápàdé. Àmì pé dàda wá nísàlẹ̀ kó wá palẹ̀ oúnjẹ yìí mọ́. Mo ti jẹun tán ti pẹ́.
Tàfá fà tìkọ̀tìkọ̀ ó dìde, ẹkùn pẹran nìkan fi jẹ lẹ́kúkú fi ṣe, àwa ò bínú o. Àgúnjẹ ni tẹrú. Ó jáde lọ, Lápàdé tó ń bá ara rẹ̀ jíròrò. Tàfá a sọ̀rọ̀ falala, a jókòó àlà, a hùwà òmùgọ̀ nígbà míì, apanilẹ́rìn àrínlami lójú. Dàdá ló lọ pè wá yìí o. Dàdá tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lásánlàsàn. Ṣé dàdá ò wúlò láàyè tirẹ̀? Àáké ò ṣeé hó sàn, ọ̀bẹ ò ṣeé lagi, róbò ò ṣeé jàmọ̀là, gbẹ̀gìrì ò ṣeé mùkọ̀. Dàdá wọlé wá, ó palẹ̀ orí tábìlì oúnjẹ mọ́, ọgbọ̀n orí tábìlì nù, ó kó àwo sínú agbọ̀n kan, ó gbé agbọ̀n jáde lọ. Ó wúlò àbí ò wúlò? Dáadáa, tún bá ń pe Tàfá fún mi, mo gbọ́ sà. Dàdá jáde lọ, Tàfá wọlé, ó pòṣé. Lápàdé ní ó yé mi. Tàfá, èyí tá à ń ṣe nílùú iná ó ti tó, ká múra ká lọ oko lọ́la àbí? Tàfá rẹ́rìn. Ṣé àti ń di ọ̀ǹdì gúgúrú? Ṣé àti ń di ọ̀ǹdì gúgúrú? Ọbẹ̀ rí, ó sì kọrin oúnjó. Ó fàgbádà yà tán ó kọrí sóko. Mi ò sá o, ọ̀gá, mi ò yẹ̀. Bẹ́ẹ̀ sọ pé ó yá lónìí gan, mo rẹ́dì. Kí ló lógbò mi ń ṣe tí ò jóná mọ́nú ilé? Aṣọ ló mú àgbẹ̀wù. Mo wà bí ẹ̀wà sà. Èmi ò gbólógbò, mo rẹ́dì sà. Bóyá o lè fẹ́ palẹ̀ mọ́ díẹ̀ ni mò ń rò, àbí? Ó ṣàtìlé lọ́sẹ̀ kan tá a ti kó lóko. O sì ti lè gbin tọ́rọ́ sí gbòòrò. Ká tún lọ bẹ ọ̀hún wò náà díẹ̀. Tàfá bú sẹ́rìn rẹ́kẹ́rẹ́kẹ́. Tàfá bu ẹ̀rín sẹ́rẹ̀kẹ́. Kì í kúkú jiyàn. Ikú wo ni ọ̀rọ̀ adìẹ lọ́rùn? Ibi tọ́wọ́ ẹ̀fùfùlẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí. Ibi owó lọ́wọ́ ẹni ní ràn ní lọ. Tàfá ní àfi ti gbé ẹlẹ́mu kan báyìí tí mo ṣẹ̀ṣẹ̀ já o ní mọ̀létí. Ẹmu tó ń rúfin. Wìsì kí n yájú ni, kí n yá lọ, kí n fún wọn. Wọ́n máa dá ẹmu tèmi mọ́ ẹmu ọ̀la o. Kí n sọ fún wọn pé pàdàndá ti sẹ́rì mi o. Kí n yá sọ fún wọn kí wọ́n má da ẹmu tèmi mọ́tọ̀lá o. Kí n sọ fún wọn pé pàdàndá ti sẹ́rì mi, mo máa gbé e yọ lẹ́gbẹ̀ẹ́. Kí n sọ pé mo kàn fẹ́ mẹ́mu díẹ̀. Wẹ kòkòrò lálẹ́ òní yìí ni o. Mo sì wá gbégi létọ̀lá o. Lápàdé rẹ́rìn músẹ́ ó ní bọ́ọ̀ bá jáde lọ, má sì pẹ́ dé o. Kó lè ráàyè sùn dáadáa kó tó dàárọ̀. A tètè sùn la tètè jí, àárọ̀ lọ́jọ́, ká tètè lọ láàárọ̀. Ní àlàyé bàbá ni Tàfá fi fèsì. Ṣùgbọ́n o, ọ̀rọ̀ pẹ̀lú àlàyé o. O kò mọ́ èmi lára rárá o, ká sòótọ́ o. Kí n máa jí, kí n máa sùn bí ewúrẹ́ lójoojúmọ́, bí ọ̀lẹ àfàjò. Igi ni mo rí kàn lẹ́sẹ̀ lóko àbẹ́ranko. Èèmọ̀ ni wọ́n máa já lọ́hùn bí ẹyẹ àbí kòkòrò. Bàbá lọ lọ́la ká mọ̀ sí pé padà wálé ni o. Kí bátìrì ara mi ó má bàa kú pátápátá nítorí àìlò. Tàfá jáde lọ. Lápàdé wo aago 8 alẹ́ kọjá díẹ̀. Bálẹ̀ àfọmáyò fáyò. Pé èèyàn bá ní nǹkan ṣe mọ́ kó lúwa rẹ̀ ọlọ́sùn lókù. Ó dìde ọwọ́ yàrá lọ. Nígbà kan tí ìlú ọ̀fararọ, òun ti kan ìrìn àjò nílé tán náà. Òun ti kan ìrìn àjò nílé tán mọ́ gbogbo ojú wíńdò. Ó wá wúlò púpọ̀ ní àkókò ooru yìí. Èèyàn lè sí lúfà lẹ̀ kó lúwa rẹ̀ ó sùn. Ṣùgbọ́n tipá lò ṣeé ṣe bẹ́ẹ̀. Ó ti gbogbo lúfà ojú wíńdò tipá lọ. Ó sì kọjá sí yàrá. Kò tí lúfà ní yàrá, ó bẹ́ sórí bẹ́ẹ̀dì, ó sì fẹ̀yìn lélẹ̀. Oorun tètè kún, fìkanràn kan ló mu sìgá lórí bẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀ ló sì tún ń jóbi. Wọ́n ní obì kì í jẹ́ kéèyàn ó rọrùn sùn bíi ti Lápàdé kọ́ o. A máa fobì tó ń jẹ lọ́wọ́ sẹ́nu tí ó sì sùn lọ fọnfọn. Ṣùgbọ́n lálẹ́ oorun fúnra rẹ̀ lọ́kọ̀ tí ò wá. Ká mọ́ tìràn mọ́ obì. Kọ́ mọ́ dàbí ẹni tí orí ń dà láàmú tó ń kanra mọ́ òrìṣà. Àfẹ̀kan náà tó sùn lọ́gbárí, oorun gbé lọ. Lójú oorun, ó bẹ̀rẹ̀ sí lálàá. Lójú àlá, Lápàdé rin ojú ọ̀nà gbòòrò kan lọ. Ó wo wájú, orí odò kékeré kan. Ó dàbò ọ̀nà náà. Afárá tẹ́rẹ́ kan wà lórí odò yìí. Orí afárá yìí ni Lápàdé ó gbà kọjá. Dandan ni kó rí kọjá sí òkè odò lọ́hùn-ún. Òmìnú ń kọ Lápàdé láti gorí afárá yìí nítorí pé jẹgẹjẹgẹ ló mì. Ẹnìkan tí kò tí ì rí dúró ní bèbè ìsọdá odò.
onítọ̀hún mú afárá oyin fẹ̀ǹfẹ̀ kan lọ́wọ́, ó ń kan oyin inú afárá oyin yìí sí ojú Lápàdé, ṣùgbọ́n ẹnu Lápàdé ni oyin yìí gbé ń dùn. Oyin tó ń kán sí lẹ́yìn ojú yìí kò jẹ́ kó lè ríran. Kò jẹ́ kó lè ríran kedere láti máa rin ìrìn rẹ̀ lọ. Oyin tó ń kán sí lójú yìí ó ń sàn sára aṣọ rẹ̀, ó sì ń yé e lára. Tayọ̀tayọ̀ ní Lápàdé fi ń fara yí oyin ọ̀hún nílẹ̀ẹ́lẹ̀. Lápàdé tají lójú oorun, àṣé àlá ni. Irú àlá wo nìyí o? Kí ló túmọ̀ sí? Afárá oyin fẹ̀ǹfẹ̀, afárá tẹ́rí orí odò, afárá tó ń mì jẹ́gẹ́jẹ́gẹ́. Òun fara yí oyin tó ń kán nínú afárá oyin. Wọ́n sì ní àlágọ̀ sílẹ̀ yìí gọ̀. Ó wo aago ara ògiri, aago 11 àbọ̀. Ǹjẹ́ aago 9 àbọ̀ kọ́ ni òun wọ yàrá wá dùbúlẹ̀ lẹ́ẹ̀kan? Òun yé kiri lórí bẹ́ẹ̀dì títí oorun sá fún ojú òun. Ìgbà wo wá lorun ọ̀hún dé tó ń sì ti yára láàlá tó báyìí? Ṣùgbọ́n ìgbà mélòó lèèyàn fi yín mú? Nǹkan kan dàgbẹ́ ẹni pé ó rùn. Ọ̀rọ̀ rà ń fẹ́ yẹ́ sí Lápàdé nímú lórí bẹ́ẹ̀dì tó ti ṣẹ̀ṣẹ̀ tají ní yàrá rẹ̀. Òun kò sì nímú bí òórùn ìṣọ́ alápatà. Ó bẹ̀rẹ̀ sí rẹ̀ díẹ̀díẹ̀ níbi tó tàkàkà sí. Àárẹ̀ mú ọ̀ngbọ̀n ra pìtìpìtì láti lé rẹ̀ náà kúrò. Ṣùgbọ́n ó túbọ̀ ń rìn mọ́lẹ̀ sí ni. Kàkà kí ewé àgbọ̀ndẹ̀ kòkòkò ló ń lé sí i. Ó ń rẹ̀ dọ́kàn. Àárẹ̀ náà ń borí rẹ̀ èé sí i. Ó dára. Ó duradura, ó gbìyànjú kó tó lè rápálá dìde jókòó. Ńgbà tó sì jókòó tán, ó tún tiraka kó tó lè gbé ẹsẹ̀ kan sọ̀kalẹ̀ dé ilẹ̀ẹ́lẹ̀. Nbi tó rí mọ nìyí o. Ó sì pọ́ lọ́rú, ó yí lulẹ̀ gbérígidí, ó sì nà gbọ́ọ̀rọ̀ sílẹ̀ ńlọ bá sùn lọ fọnfọn. Ńgbà tó tún máa jí, ó mọ̀ wéréwéré pé ẹnìkan kò rí. Ó mọ̀ pé nǹkan ò rí bó ti yẹ kó rí. Kì í ṣe yàrá òun nìyí. Ó wá rí i pé yàrá òun ni, ṣùgbọ́n ilẹ̀ẹ́lẹ̀ ló ń sùn sí ni. Lọ́jọ́ kó ń rò pé ibòmíràn ni. Ó wo aago ara ògiri. Aago 5 kọjá díẹ̀. Kí ló dé? Irú oorun wo nìyí? Oorun àbúrò kú? Kí leléyìí fi yàtọ̀ sí kú? Àfi pé òun tún tají tóun sì tún sùn pẹ́ tó báyìí láì jí rárá. Òrúru àjíǹjìn, ohun ọ̀fẹ́ kan jí lóru, ohun ọ̀fẹ́ kan jí lójú oorun. Ìmọ̀ gbáà ni. Ẹ̀gbẹ́ ń ta. Ó wá rí i pé orí kápẹ́ẹ̀tì ilẹ̀ yàrá òun ló ń sùn sí, àti pé ìhòòhò gólótó ló ń wà. Kò sí aṣọ kankan lára òun. Bíi báwo? Oorun nígbà tọwọ́ ọmọdé ní tòótọ́ o. Ṣùgbọ́n ṣé oorun a máa gbéni kúrò lórí bẹ́ẹ̀dì? Bóun ó sì tilẹ̀ járunpá yí lulẹ̀ bí ọmọdé. Báwo ni ẹ̀wù tó ń wọ̀ sùn àti ṣòkòtò tó wà nídìí òun lálẹ́ àná ṣe bọ́ kúrò lára òun lójú oorun? Òun ṣèrànràn bọ́sọ̀ọ́lẹ̀ níbí o. Aṣọ ìbúradà pátá náà ń kọ́ ńbo lọ́wà. Kàyéfì gbáà ni. Òun sùn tasọtasọ, òun jí kolombo. Kò níran ìgbà tí òun dúradúra kí òun ó tó yí lulẹ̀. Kí ló tọ́lé òun tó báyìí? Ṣé kìí ṣe pé irú ìrírí mọ́níjà báǹkì kan tó ń kà nínú ìwé ìròyìn nìyí? Wọ́n ní wọ́n bá mọ́níjà yìí níhòòhò nílẹ̀ẹ́lẹ̀ ní yàrá rẹ̀ tó sùn sí tasọtasọ. Pé wọ́n bá obìnrin kan tó ti sọnù tipátipá níhòòhò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àgbọ́fọwọ́ di tímú náà kò tíì kúrò nílẹ̀ títí di ìsinyìí. Bí mọ̀nà wà ní àfiwé yìí kọjá ní ìran Lápàdé, nítorí pé ọjọ́ irú ipò ìyà tí òun alára wà nínú yàrá rẹ̀ ní ìdájí yìí. Ṣé ohun tó jọra wọn la fi wéra wọn? Ìpò ìpájọ pósí ẹ̀ lérí. Ọwọ́ alábàáhùn jọ àrán ọ̀pẹ. Àtàǹpàkò ènìyàn jọ orí ejò. Ó dìde ńlẹ̀. Ara kan gógó bí ẹni tó ti ṣe wàhálà púpọ̀ tí àárẹ̀ mú. Kò ṣàìmọ̀ pé oríṣiríṣi oògùn akúnilóorun ló wà. Ọ̀pọ̀ nínú wọn ní wọ̀ọ̀yàn lára wọmúwọmú. Ó fura pé àwọn èèyàn kan ló lo oògùn akúnilóorun fún òun. Èyí tí sì wọ̀nìyàn lára ni wọ́n lò. Ńgbà tó ń sùn lọ, wọ́n wá fín oògùn yìí sí imú òun. Ó wọra sí i. Ìgbà wo ni wọ́n lò ó? Báwo ni wọ́n ṣe ráàyè lò ó? Ohun tá a bá fi rúni lójú
ohun tí ò bá yé ènìyàn ní jẹ́ dán, òun náà ní sì jẹ́ kàyéfì. Idán gan leléyìí, kàyéfì sì ni. Ó wọlé orí aṣọ ìbora rẹ̀, ó wọlẹ̀ orí aṣọ ìbora rẹ̀, ẹ̀wù tó wọ̀ sùn àti ṣòkòtò tó bọ̀ sùn ní ilẹ̀ẹ́lẹ̀ nítòsí. Ńbo ni pátá wà? Ọpẹ́ kó tó rí pátá. Ọpẹ́ kó tó rí pátá lórí ìrọ̀rí orí bẹ́ẹ̀dì. Ó yẹ gbogbo aṣọ wọ̀nyí wò fínífíní lọ́kọ̀ọ̀kan. Ó sì rí pé wọn ò ṣe nǹkan kan sí ọ̀kánkán bẹ̀. Wọn ò mú aṣọ ìnujú kankan nínú àpò ẹ̀wù. Wọn ò mú owó kankan nínú àpò ṣòkòtò. Ó mú aṣọ ìbora, ó yẹ̀ ẹ́ wò. Wọn ò ṣe nǹkan kan sí i. Ó sọ aṣọ ìbora márùn-ún. Ó wo gbogbo yàrá náà yípoyípo. Kò sì rí àmì pé ẹnìkankan fọwọ́ kan kankan níbẹ̀. Kò rí nǹkan kan tó yin jẹ. Bó ti fọwọ́ sí i lọ́ba. Ó bọ́ sí pálọ̀. Ó rántí pé òun tilẹ̀kùn àbáwọlé tẹ́lẹ̀ lálẹ́ àná. Nítorí náà kò yá lẹ́nu pé ṣíṣí sílẹ̀ ló wà. Kò sí àmì ọlọ́wọ́ nínú pálọ̀ náà. Ilẹ̀kùn àbájáde sórí àkàsọ̀ kò sí sílẹ̀. Pípadé tó ń padé tẹ́lẹ̀ náà ló wà. Gbogbo olúfa fèrèsé tí òun padé lálẹ́ àná ti pinpin gbọ̀ngbọ̀n bó ti yẹ kí wọ́n tì. Ọ̀nà wo wá ni wọ́n gbà wọlé? Ó padà sí yàrá. Ó wò ó fínífíní. Ó bẹ̀rẹ̀ wo abẹ́ bẹ́ẹ̀dì. Ẹnikẹ́ni ò débi àpótí gbogbo tóun fi síbẹ̀. Ó wo orí ìkọ́. Kò sí nǹkan abàmì kankan bẹ̀. Ṣé ìwákùwà là wá nǹkan tó sọnù? Ìrékòrè là sì rí. Ńgbà tí a ò tilẹ̀ wá mọ ohun tá à ń wá ń kọ́. Bí nǹkan bá ṣe pààyà mọ́nìyàn, ńṣe ló yẹ kí olúwa rẹ̀ ó rí àrídájú nǹkan ọ̀hún kó olúwa rẹ̀ ó tó sá. Kọ́ mọ́ bá àṣà ìsá òmùgọ̀. Bẹ́ẹ̀nìyàn bá rí nǹkan tó ń le téèyàn wá sá, ó lè sá sínú nǹkan tí ń le gan o. Tàbí kó sá kó sì kó sínú kúdù. Tàbí kó sá sínú ìrà. Ẹni tó ní ara ní òun nínú ìsásùn ń tó wá fò sínú iná sí ọ wá sàsálà ó sọ̀jìká. Òwe àwọn ẹlẹ́gìrì yìí ń pa fún òun o. Òwe làwọn ẹlẹ́gìrì yìí ń pa fún òun o. Ẹnà ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ yìí fọ̀. Wọ́n pàrokò ni. Ẹni tó fòyìnbó ń lé àná rẹ̀. Wàá rèé, òun fúnra rẹ̀ ni yóò túmọ̀ rẹ̀. Kí ló wé là wé? Àìwí pé kí ló fẹ́ wí? Ó padà sórí bẹ́ẹ̀dì. Ó fẹ́ fẹ̀yìn lélẹ̀. Ohun tó ń rúgbó bọ̀ nínú ìgbẹ́. Ọ̀nà ní kókó ń bọ̀. Ká jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́ ó parí ẹ̀ẹ́dẹ́. Ká mọ̀ ètí sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ó tajú kan, ó sì rí ìwé pélébé kan tí wọ́n fi há ojú kọ́kọ́rọ́ ara ilẹ̀kùn àbáwọ pálọ̀. Ó dìde lọ síbi ilẹ̀kùn yìí, ó yọ ìwé náà, ó sì kà á. Bí o bá ṣàyọnusọ sínú ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbàlódé, késekése lórí lónìí yìí, kàṣàkàṣà ń bọ̀ lọ́nà. Ìgbọràn lẹ́bọ, àìgbọràn léwu. Ó kóra ró, ó dúró sí. Késekése leléyìí, àjẹgbé kàṣàkàṣà tó ń bọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ sì ni wọ́n á mọ̀ wípé kàṣàkàṣà ní baba késekése. Àwọn tí wọ́n fipá kún un lóorun àsùnpìyè lápàpàǹdodo tí wọ́n hòun sí hòhò bí ẹni hó ewé lára ẹ̀kọ́. Wọ́n ní késekése leléyìí. Bí oorun àsùnfọ́rẹ́ kú bá jẹ́ késekése, kí ni kàṣàkàṣà yóò jẹ́? Ikú lẹ̀gbọ́n oorun làbúrò. Ṣé ikú ni wọ́n ń pòwe sí òun? Èrò ikú ni wọ́n ń rò sí òun yẹn. Wọ́n ń halẹ̀ lásán níbí. Wọ́n ní ẹgbẹ́ àwọn ń jẹ ẹgbẹ́ ìgbàlódé. Kó wọ́n má ṣàyọnusọ sí ọ̀rọ̀ ẹgbẹ́ náà. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀pá òun. Ẹgbẹ́ wo lẹ́gẹ́ yìí o? Kí lohun tí wọ́n ń ṣe téèyàn ò lè bá wọn dá sí? Ńbo ni wọ́n ti ń ṣe ohun tí wọ́n ń ṣe náà tí ò dáa? Bí kókó bá ń fẹ́rin lẹ́fẹ̀ẹ́, ẹran ìmọ̀dò lákì jẹ́. Àsìmọ́ jẹ́ ẹran ìmọ̀dò. Àwùjọ oníkòmọ̀ láì dé. Àsìmọ́ bá wọn lú bàrà. Obìnrin olóbìnrin láì fọwọ́ kọ́ lọ́rùn lójúde ilé ọkọ. Oorun òun lòun ó padà sùn lọ sùn. Bó bá ṣe é sùn, bí ò ṣe é sùn, òun ó fẹ̀yìn lélẹ̀ lórí bẹ́ẹ̀dì. Òun ọmọ nara, a kì í gbélé gbọ́fà láìrogun. Ọmọ aráyé sì le o. Ó lè jẹ́ pé wọ́n ń fi òun níràn ni o. Wọ́n ń tọ́ òun, wọ́n ń dẹ òun. Bóyá ìjàmbá kan ni wọ́n ń gbèrò láti ṣe lóko. Òun tàbí nítòsí oko òun. Wọ́n sì wá gbọ́ pé òun múra àti padà sóko lónìí. Wọ́n wá ń tagbọ́n àti di òun mọ́lẹ̀ nígboro. Kó jẹ́ pé láìsí nílé olóńgbò, ilé awádìílé èkúté, kí wọ́n wá dábàrà tó bá wù wọ́n lóko.
wọ́n á ní bóun bá ti gbọ́ tí àwọn sọ wípé kóun wọ́n má dá sọ́rọ̀ kan nǹkan ọ̀hún gan-an ni òun ò mú ní bàádà tóun wọ́n ṣàyà gbàǹgbà sí. wọ́n mọ̀ pé àbùdá tòun ni pé ibi tá a ní kí gbégbé ọmọ gbé ibọ̀ ní gbé, ibi tá a ní kí tẹ̀tẹ̀ ọmọ tẹ̀ ibọ̀ ní tẹ̀. ọjà tí wọ́n ní kóun ọmọ rà ló máa ń fowó kún. wọ́n ní bí àwọn bá gbàyà òun báyìí òun ọ̀tẹ̀dí mọ́lé nílé ni òun ò ní lọ sóko. oníjàmbá ni wọ́n o. wọ́n mọ̀ pé ẹni tí ò sí ńlé ìlẹ̀ràn rẹ̀ bí ọ̀kan ṣoṣo. wọ́n fẹ́ kí gudugbẹ̀ kan já kó bẹ́ lóko lẹ́yìn òun. àbí oko lọ́hùn sì ni ọ̀rọ̀ àwọn onígbàlódé ọ̀hún wà. ṣé wọ́n ń fi lọ òun ni pé bóun bá dé oko kóun ó sọ agbéjẹ́ mọ́wọ́, kóun ó pọ́n ẹnu òní àkísà, kóun ó gbé ẹnu òun lọ́wọ́, pé kóun ó já kànkàn bọtí, kóun ó má sọ pé òun gbọ́, pé kàn ọ̀dà nínú òkú ìyá mọ́là, pé bójú rí ẹnu adákẹ́ ẹni à ń gbéyàwó bọ̀ á bá kì í lọ́ọ́ garùn kì í lọ́ọ́ gorí ìgànná garùn yọ ìyàwó ọ̀hún wò. a kì í kú lé ẹni de aṣọ a kì í kú sílẹ̀ di aṣọ orí òfì. ọ̀pọ̀lọ́ ní ohun yìí kánjú mọ́ ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kò lè tóṣù mẹ́ta tí yóò fi gbé agbèwá sódò wá pọnmi. ó tilẹ̀ lé wá bọ́ra lè han òun lódò kọ́ wá wẹ̀. ẹni tó bá dẹjú yóò rí mú ká mọ wò bọ̀ ná. oorun ò kún mọ́ lórí ibùsùn, kàkà bẹ́ẹ̀ orí ló bẹ̀rẹ̀ sí í fọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. láìpẹ́ ẹ̀fọ́rí náà ń peléke sí i. orí ńlá wà. ṣé egbòogi tí wọ́n lò láti kún un lórun ló fa èyí ni? ní pàtàkì báwo ni wọ́n ṣe róò mú bíi mùmú bẹ́ẹ̀? wọ́n he ohun bí ẹni hègbín. àfárá ni òun jẹ́ kí ó já òun, kò jù bẹ́ẹ̀ lọ. ó wá sọyè àfárá ṣé kò jọra wọn? àfárá lọ́jà òun, àfárá orí odò tó fẹ́ já lójú àlá. àfárá oyin, òun fi ara yí oyin nílẹ̀ẹ́lẹ̀. àlá tí òun ńlá ńgbà tó ń lògbàdì oorun àbádì lọ́wọ́ egbòogi akọnilórun tí òórùn rẹ̀ ń fẹ́ sí òun nímú. ìṣọ́ra òun kù díẹ̀ kò tó rárá. ohun tí àlá náà ń sọ fún òun nìyẹn. ó sọ pé òun ṣàfárá, àfárá ń já òun. ẹnà ni àrá náà fọ̀. ẹnà àfọ̀rọ̀síré ló ń pòwé mọ́ òun. ó sí òun létí ni pé òun kùnà láti dáàbò tó bo ara òun. pánsá òfura pánsá jáná, àjà òfura àjájìn, lápàdé òfura ó sùn lọ fọnfọn. lápàdé ń jáfara. ṣùgbọ́n ṣé èèyàn lè gbọ́n bí ẹni tí ń sọ? ṣé mọ́nẹ́jà yẹn ọ̀gbọ́n ni? odidi mọ́nẹ́jà báńkì? àbí báwo ni wọ́n ṣe rí i mú wọ́rọ́ bẹ́ẹ̀? mọ́nẹ́jà tó sùn sílé tí àwọn ẹni gbé ká mọ́lé lóru, tí wọ́n gbé ìyàwó oníyàwó tì í lẹ́gbẹ̀ẹ́, tí wọ́n wá ya fọ́tò àwòfẹ̀rẹ̀ fọ́ lójú, àwọn méjèèjì ní hòhò. gbogbo ìwé ìròyìn ló gbé ìròyìn àkàdámi lójú náà jáde. ṣùgbọ́n Ọlọ́run ṣe é, wọn ò fi fọ́tò ọ̀hún hàn nínú ìròyìn tí wọ́n ṣe. bíi ti mọ́nẹ́jà ọ̀hún ni àwọn akánimọ́lé ṣe ohun yìí náà. bí wọ́n ya fọ́tò oníhòòhò, bí wọn ò yá ohun ọ̀mọ́. àgùntàn gbọ́n sásá ẹ̀bìtì a máa pa. abọ́ǹtàṣe olóbòrì kóló abara gọ̀lọ̀gọ̀lọ̀. ìjì ń gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì. ọgbọ́n wo ni èkùkù èlùbọ́rí dá? odò ń gbá rere kí àràbò túnra mú ni. ìtìjú ibẹ̀ wá ń kọ́ o. àbùkù aláta, ẹ̀sìn alágérá, ta ló ń rí fẹjọ́ sùn? ta ló ń rojọ́ fún? òjò tó pàjẹ́ lóru àpagbé ni. àjẹ́ ò lè délé wì, ìṣònú ẹ̀kú àmúmọ́ra ni. káfí ẹnu adákẹ́. àkàrà ìyá àgbà, ìwòye àná mo ti nà yá mi darí. ǹjọ́ pọ́n nílé sódùn sọ lẹ́nu. ẹ̀fọ́rí yìí ń pọ̀ sí i. ojú lápàdé ń wa mi. túlù níbí àbí ibà ti fẹ́ ṣe òun tẹ́lẹ̀. kóun yára lo oògùn bà àtògùn ẹ̀fọ́rí. ó dìde níbi tó dùbúlẹ̀ sí. ó ń lọ síbi kọ́ńbọ́ọ̀dù tó kó oògùn àsáré lò sí. òfìfo ló bá ìgò oògùn ẹ̀fọ́rí. òfìfo náà ló sì bá oògùn ibà. ó wá rántí pé ọpẹ́ tóun ti ra oògùn kẹ́yìn. àfi kóun
àfi kóun ó yẹ kọ́ńbọ́ọ̀dù wò dáadáa nígbà tí ilẹ̀ bá mọ́, kóun ó ra àwọn oògùn tí ó bá ti tán àti àwọn tí kò tó nǹkan mọ́. Wọ́n ṣàkíyèsí pé ìgò oògùn náà kò pé iye tó yẹ kó wà níbẹ̀, ṣùgbọ́n kò mọ àwọn tí ò sí ńbẹ̀. Àbí àwọn ará bí kò lọ nínú oògùn òun ni. Kí ni wọn ò lè ṣe, kí ni wọn ò lè ṣe ńgbà tí ò sẹ́ni tó dí wọn lọ́wọ́. Àṣetẹ́rùn ni wọ́n ráàyè iṣẹ́ burúkú ọ̀hún. Àyè gba tápà ọkọ lè gunnu, àyè gba jìgá ọkàn àṣẹ sí ìkàsẹ̀ àfẹsẹ̀gbálẹ̀. Àpẹ kan wá sọ lẹ́sẹ̀kẹsẹ̀, Tàfádà ńbo lọ́wà tí wọ́n fi ráàyè pitú tó bẹ́ẹ̀ nílé òun. Òórùn ba Tàfá jẹ́ ní tòótọ́, àsùnpìyè ní sùn. Ó lè mọ hanrun lọ ní tirẹ̀ bí wọ́n bá fọ̀bẹ yùn ún lọ́rùn, bí wọ́n bá fọ̀bẹ yùn ún níka. Ṣé Tàfá sùn lọ nígbà náà ni? Dàdá ńkọ́? Kí ló kan Dàdá? Ẹni tí ò sábọ̀tì ó ṣe lè bẹ̀rù òjò. Àní ń fún ọ, àní ń gbà á wà ní ti dáadáa. Ààbò ilé kọ̀ọ̀kan débi tí yọ̀mọ retí, tí yọ̀mọ tẹ́tí lè kó lóru. Oorun ti dá, oorun tí Dàdá ń sùn bí oorun ọmọ tuntun ni. Àsùnfàtọ́ àwọn obìnrin tó wà nísàlẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì ńkọ́? Ṣé àwọn náà gbọ́ nǹkan kan ni? Bí wọ́n tilẹ̀ gbọ́ gidigidi nínú kí wọ́n mọ gbọ̀n wéwéwé bí ewé ojú omi, tàbí kí wọ́n ti sásábẹ́ bẹ́ẹ̀dì kí wọ́n lójoojò gbìn lọ ọ̀wù. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá òjò, ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá òjò. Tàfá, 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 ẹnikẹ́ni ò dáhùn. Ńgbà tó ṣe Lápàdé ń gbọ́ èrò ẹsẹ̀ tó ń gòkè àtẹ̀gùn bọ̀. Dàdá ló wọlé ńgbà tó pẹ́ díẹ̀, ó kí Lápàdé káàárọ̀. Dàdá, òjì bí? Mo ní Tàfá wà. Ńgbà tí mo gbọ́ tẹ́ ń pè wọ́n, tí ń ọ̀gbọ̀ kí wọ́n dáhùn, mo wá lọ kanlẹ̀kùn yàrá wọn ò sì dá mi lóhùn. Kò wá sùn nínú ilé lálẹ́ àná ni. Èmi ti lọ sùn kí wọ́n tó dé. N ò mọ̀ bí wọ́n dé bí wọn ò dé mọ́, ṣùgbọ́n wọ́n dàbí ẹni pé wọ́n dé nítorí pé wọ́n fi àgádágodo ti géètì. Tún lọ kanlẹ̀kùn rẹ̀ dáadáa, ó bàjẹ́ oorun púpọ̀. Bóyá kò tí ì jí lẹ́ẹ̀kan yẹn ni Dàdá jáde lọ. Ẹ̀fọ́rí ò jẹ́ kí Lápàdé ó gbádùn. Ó hàn lè mọ̀. Tàfá ti ṣe lè mọ́ wá sùn ńgbà tí àwọn ti jọ pinnu nírọ̀lẹ́ àná pé jíjí ni àwọn ó jí lọ sóko lónìí. Ó wá lè jẹ́ pé Tàfá ò fẹ́ bọ́hùn lọ sóko, tàbí ó lè fẹ́ jí ti òkè orú òkun wá láàárọ̀ kùtùkùtù. Sí ẹni tí a fẹ̀yìntì bí ọ̀bá yẹ̀ wíwí ní wí. Dàdá wọlé padà dé. Wọn ò dá mi lóhùn náà o. Kò dájú pé wọ́n wà nínú yàrá. Gbégi bá wó lugi, tòkè rẹ̀ lákọ́kọ́ gé. Ọ̀rọ̀ àìmọ̀ bí Tàfá ṣe rìn yìí bá ọ̀rọ̀ ẹ̀fọ́rí nílẹ̀ ni. Ti Tàfá ló ń kọ́kọ́ yanjú ná. Òótọ́ ni pé bí iná bá jó ni tọ́jọ́ mẹ́ni, tara ẹni làkọ́kọ́ gbọ̀n. Ṣùgbọ́n nígbà mìíràn tẹlòmíràn làkọ́kọ́ gbọ̀n. Ó dìde ńlẹ̀. Bí orí ti ń fọ́ tó, ó bọ́ sí pálọ̀. Ó ṣílẹ̀kùn àbájáde. Ó gba ẹ̀gbẹ́ àtẹ̀gùn lọ sí yàrá kan tó wà lẹ́yìn. Ó dé yàrá Tàfá. Ó kan ilẹ̀kùn gógó, ó lùlẹ̀kùn gbàgbàgbà, ó mú ilẹ̀kùn jìgìjìgì. Ilẹ̀kùn wá sí gbaragada. Ó wọ yàrá Tàfá lọ, ó sì tanná lára ògiri. Jótújótú ni yàrá náà rí. Ó dàbí ẹni pé ìjì ńlá ti jà níbẹ̀, tàbí pé àwọn adigunjalè ti ṣiṣẹ́ níbẹ̀. Tàfá ò sí lórí bẹ́ẹ̀dì. Bí ẹni ń taná ojú ni Lápàdé ṣe kó tó rí i nílẹ̀ nípẹ̀kun bẹ́ẹ̀dì lára ògiri. Ìhòòhò ọmọlúàbí ni Tàfá wà nílẹ̀ẹ́lẹ̀. Wọ́n di ẹsẹ̀ rẹ̀ méjèèjì pọ̀, wọ́n sì di ọwọ́ rẹ̀ méjèèjì pọ̀ ní àdìsẹ́yìn. Lápàdé súnmọ́. Ó rí i pé wọ́n fi àkísà dí Tàfá lẹ́nu. Bóyá kó má bàa pariwo nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ wọn. Tàfá ń dún hùn ní ìdàgbà. Okùn ẹran ni wọ́n fi dì í kalẹ̀ lọ́wọ́ àti lẹ́sẹ̀. Wọ́n wá kí okùn náà bọ́ lọ́rùn, ṣùgbọ́n wọn ò fún un mọ́. Lápàdé farabalẹ̀ tú okùn náà kúrò lára Tàfá. Tàfá sì gbìyànjú àti dìde, ṣùgbọ́n kò ṣeé ṣe fún un. Inú Lápàdé sáàdùn. Pé kò tí ì kú, ṣùgbọ́n ta ló mọ ìjàmbá tí wọ́n ti ṣe sí i lára? Bí yóò kú bí yóò yè, Ọlọ́run nìkan ló lè sọ. Bóyá Tàfá gan-an làwọn ẹni ibi náà bá wọlé lóru. Dàdá sáré dé. Lọ mú ẹ̀lọ́ mi wá lórí tábìlì ní yàrá mi. Bó ti ń sọ̀rọ̀ ńlọ ńlá mi lójú. Dàdá sáré lọ kíá.
ó sì mú fóònù kékeré alágbèéká kan wá fún Lápàdé. Lápàdé yẹ̀ ẹ́ wò ó sì tẹ́ hello Lápàdé ó mà sàárọ̀ sí ò sí ó sí o Jídé ọ wà rẹpẹtẹ dákun mọ́ sáré bọ̀ àrè tètè ilé ni mo wà ó ti tó forí jóná àbí kí n máa bọ̀ wá gbóòórùn ara rẹ ó ti tún tẹsẹ̀ bọ́gi yẹn irun sáà máa bọ̀ mọ́ fi falẹ̀ pàápàá o ìròyìn ò tó àfojúbà pa iṣẹ́ gbogbo tì máa bọ̀ kó burú o òpè ní ní sọlá. Lápàdé pa jẹ̀sẹ̀ mọ́ ọwọ́ rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí wo yàrá Tàfá yípoyípo ilé epo ọ̀dọ̀tí tó yàrá yìí àlejò ṣe máa mú wọbẹ̀ ẹlẹ́dẹ̀ gan kò gbọ́dọ̀ gbénú erí tó báyìí orí ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí fọ́ Lápàdé sí i ni ó ń fọ ọbẹ̀ ẹni ń fọ́gbá ó ń dún ko látàrí rẹ̀ bí ìgbà tí alágbẹ̀dẹ bá ń lu irin ó dàbí ìgbà tí àgbẹ̀ bá ń lu bàrà ojú rẹ̀ ń somi sùúrùsùúrù bí ojú ẹni tí ọ̀fọ̀ gbígbóná ẹsẹ̀ ń súnmọ́ sí lemọ́lemọ́ orí rẹ̀ ń gbé wì bí ẹwìrì alágbẹ̀dẹ mọ́tò kan dúró lójú títì níwájú ilé ńsàlẹ̀ kò sì pẹ́ tí dókítà Jídé fi gòkè dé pálọ̀ Lápàdé kúrò ní yàrá Tàfá ó sì lọ bá Jídé ní pálọ̀. Lápàdé omi kọ́ ni mò ń rí lójú ẹyí ni ò ń sunkún ni ìmí ẹran ṣe déédéé èèyàn omi lójú egbèrè èmi rèé o àtàrí mi ti da oró mo fúyẹ́ jòwó òtútù lọ àríná ní kànga ó dóbìnrin po Lápàdé kí ni ìbáàdé ọ̀sàmọ̀ dákẹ́ mọ̀kàndínú yọ o ká fi ẹnu adákẹ́ ni Jídé gbogbo rẹ̀ ní ń ròyìn fún ọ láìsẹ́ nǹkan kan kù ṣùgbọ́n báyìí ná ẹ̀fọ́rí ni kò kọ́kọ́ bá mójútó o ẹ̀fọ́rí tó fẹ́ mọ́ lé mi léèbì yìí kọ́kọ́ bá mi yanjú rẹ̀ ná Tàfá sì wà ní yàrá rẹ o báyìí lọ́wà bọ́rùn ni n ò lè sọ ó dìgbà tó o bá rí i bó o bá wá tọ́jú wa tán kí n wá máa ṣàlàyé ohùn rẹ̀ ń gbọ̀n ojú rẹ̀ ń wá mi ó tì o Lápàdé gbogbo bíṣu ṣe kú àti bí ọ̀bẹ sí bẹ́ jẹ́ kí n gbọ́ pátápátá báyìí kí n lè mọ́rú ìtọ́jú tó yẹ ká má bàa mọ́ fòògùn ẹ̀fọ́rí wọnú rírun ká mọ́ fòògùn ẹ̀tẹ̀wé làpálàpá ohun tó fà á ní ká kọ́kọ́ gbọ́ bí ẹyẹ bá ti fò láṣẹ wá sọ̀kò rẹ̀ Lápàdé súnmọ́ sí ọ́nìtò ìṣòro ẹ̀kú ni o àrùn mọ́ra ṣùgbọ́n òkú ò lè mọ́ farapamọ́ fẹ́ni tí yọ̀ wẹ́ o ní ṣókí mo ti bára mi nìyí bí mo ti bá Tàfá nìyẹn àgbàdo ló wà nínú ejò yìí o bẹ́ẹ̀ sì ni ejò kì í jàgbàdo ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ ni àgbàdo gbà nínú ejò òun ló jẹ́ kí n fi ẹ̀lú pè ọ́ bí ẹni ń sunkún bí ẹni ń rojọ́ Lápàdé náà sílẹ̀ hàn dókítà Jídé kò sẹ́yìn kankan kù oògùn wo ló ti wá lò sí n ò tí ì lo oògùn kankan nìṣó ní yàrá kí n yọ̀ wò dáadáa n ò ní méfo nìṣó ní yàrá báyìí la parí orí àkọ́kọ́ orí kejì láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ àkọlé tí ń bẹ ń bẹ ibi ìsádi ṣé ẹ gbàgbé apá kẹta àjàlólẹ́rù àti àgbàlagbà kan òun náà la bọ́ sí látọwọ́ Ládẹ̀jọ Òkédìjí kárìn kápọ̀ ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ dé orí ìkànnì Ẹwà Èdè Yorùbá ẹ gbìyànjú láti sọ̀scribe bákan náà àwọn nǹkan tẹ́ bá ń rí sí àwọn àyọkà yìí ẹ máa fi àtẹ̀jíṣẹ́ lẹ̀ èyún kọ́mẹ́ǹtì yín ní comment section lágbára Ọlọ́run èdè Yorùbá kọ́mọ̀bà àparun náà lèmi wà fún ẹ gbìyànjú láti láìkì kẹ́ fọ́lò péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó ká ẹ subscribe sáwọn YouTube channels mi tó kù fún àǹfààní yín fún ìgbádùn yín àti fún ẹ̀kọ́ àwọn ọmọ wa akọ́mọlédè Yorùbá ń bẹ akọ́mọlédè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV láwà yìí Òwe Yorùbá TV láti mọ àwọn ìjìnlẹ̀ òwe àti kí làwọn tó bí òwe Oríkì Yorùbá TV bí tẹ́ ti máa bóríkì orílẹ̀ yín pàdé Àṣà Yorùbá TV Ìkórìtà Kò Yé Mi àti Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1
937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. Àjù wá ṣe o.